dárúkọ yín mà. orúkọ mi ni Tópẹ́ Olúwaṣe Ìfẹ́. Ẹ bá mi sọ̀rọ̀ sókè dáadáa mà. Ẹ máa tó ọmọ ọdún mélòó mà? Ó tó ọdún 45. 45. Ọmọ olúwo ní Ìbàdàn. Ìbàdàn. Kí ló ṣẹlẹ̀ gan tẹ́ fi wá sí ọ́fíìsì ọ̀rọ̀ mẹ́rin wọn? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa ń gbọ́ strange voices. Wọ́n á sọ pé àwọn fẹ́ pa mí kí n gbógo mi lẹ̀ tọ́ máa hit wọ́n máa gbá mi. Ìgbà yẹn wọn aláwọn fẹ́ bá mi sùn. Wọ́n máa ṣí mi lójú ọ̀nà ádàbí pé mo rí opó tí máa ń wẹ̀ ádàbí pé wọ́n gbà mí lẹ́yìn. So mi mọ láwọn spirit yẹn wọ́n ní mí lára tí wọ́n pé tí n bá fẹ́ jẹun gan wọ́n á ní mo fẹ́ jẹun kí n tó sọ pé mo gbé sùn máa kàn ti rí nǹkan tó ti gba irin ṣíbí yẹn sọnù lọ́wọ́ mi tí bá ń dáná wọ́n máa lù ní ẹgbá ìmọ̀ bí tí mo ti rí ìmọ̀ tó mo dẹ̀ ti káàkiri mo ti lọ jọ́ọ̀jì mo ti lọ ọ̀dọ̀ babaláwo mo ti lọ ọ̀dọ̀ aláàfà wọ́n á lọ pé spirit àwọn kan lọ́kọ̀ọ̀run àwọn kan dáwọn kan ni mo ti ṣètùtù wọn lẹ́gbẹ́ kan ni mo ṣe ètùtù wọn mo ṣe gbogbo ẹ̀ still náà kó lọ wọ́n sọ káwọn èèyàn kan ló fi ṣèkà ń pẹ́ nìyẹn ti ṣe tó pé lára owó tí mo fi ṣàánú fọ́tọ̀ ló tọ̀ fi mú owó yẹn ló fi lọ ṣèkà torí inú mi bí mi mọ́ nǹkan tó ní. Kò kì í ṣe yín lóru. Kò sígbà tí ó kì í ṣe mí. Báwo ló ṣe máa ń ṣe yín lóru? Lóru mi tẹ̀ kí n sùn wọn á dàbí pé wọ́n fi nǹkan bò mí mọ́lẹ̀ owó wá mú mi kí ní àwọn aṣọ́kù máa sọ́ọ̀kù máa pray tílẹ̀ máa fi mọ́ ni wọ́n á ní àwọn òníjì oṣù tí bá lògùn kí n tó sùn pátápátá tí bá lògùn nílé tí wọ́n ju wákàtí kan lọ. Wọ́n láwọn ò ní jẹ́ kí n gbé ilé yìí àfikọ́tà mi kú àfi kí ọ̀tá mi gbé ògbó ilé kí wọ́n ògbó mi ilé káwọn kí wọ́n lo ògbó ọ̀tá mi kí ló dé ìgbà míì tí máa ń kóòtù báìbù tí máa ń pray àmà pray àwọn náà máa kóòtù báìbù fún mi. Ẹ mọ̀ gbọ́. Tí màá bọ́ níbo mo ti ní bó ṣe bọ́mọ Jésù ni mo pera mi. Travel out nígbà kan pé nǹkan ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni mo travel out. Ìlú wo lẹ lọ? Ìgbà yẹn mo lọ sí Dubai. Kí wá ló ṣẹlẹ̀ mẹ́? So mo dẹ̀ pàdé ìbò kan náà òun náà wà lẹ̀ ló wà sọ fún mi pé spirit kan tẹ̀lé mi pé wọ́n fi ṣèkà kí wọ́n ti change ẹ̀ pé inú bí àwọn ẹni yẹn sí mi wọ́n change ẹ̀ pé tí máa délé kí n lọ tọ́jú ara mi nígbà tí ń jẹ́ kí n lose àwọn kọ̀ọ̀kan mi dẹ̀ lóòótọ́ bá ti máa délé àìmọye nǹkan tí mo dẹ̀ lose lóòótọ́. Ọkọ yín kọ́? Ṣé ilé ọkọ lẹ wà? Mo ti kúrò ní ọkọ nǹkan tó gbé mi kúrò náà ní ọkọ mi ti fẹ́ lò mí. Tó lé yín jáde ní abẹ́yìn lẹ kúrò? Ó sọ fún mi pé kí n máa lọ pé òun ò lè stand nínú spirit téèyàn ò ní lè sùn lóru téèyàn ò ní lè ṣe kíní kan lóru pé òun ò lè stand kí n máa. Ọkọ yín ò gbígbèsè kankan lórí ẹ̀? Ìgbà tí mo kọ́kọ́ wà nílẹ̀ tó kí ní ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a lọ síbi 1 or 2 places bíi ọ̀dọ̀ aláàfà ọ̀dọ̀ wòlíì kò ṣe the same thing náà ni ló bá sọ pé kí n máa. Kí lẹ fẹ́ gan báyìí pẹ̀lú kúlẹ̀ wa? Ẹni tó bá lè mọ òògùn ẹ̀ ní kó jọ kó ṣàánú mi nǹkan tí mo wà áfítà nìyẹn mo ti náwó náà àìmọye owó tí mo ti ná àwọn àbúrò mi kan ti help mi ó ti sún mi kò yẹ kí n ṣe anything even God the latest thing tó ń ṣe fún mi lọ́wọ́lọ́wọ́ every morning mo tún máa ń chop pé kí n máa weak mo máa ń ṣe workout ní àdúgbò wa ní secretariat bẹ́ẹ̀ pé àgbà tí mo dẹ̀ rí tí tó di pé ẹsẹ̀ mi wọ́n sọ pé àwọn ò ní jẹ́ kí n jog mẹ́rẹ́ ni mo pé bí mo ṣe wà yìí tí máa sáré jù báyìí máa ṣubú ni ẹsẹ̀ yẹn ti ń dùn mí. Tí ẹ fẹ́ ní káwọn èèyàn ràn yín lọ́wọ́. Wọ́n jọ wọ́n ràn mí lọ́wọ́ torí ó ti sùn mí ó ń dìbà mí ní ti tí ò jẹ́ kí bẹ́ẹ̀ kí n ṣe tí mi ṣe. Ọlọ́run á jẹ́rìí ara ẹ̀. Ẹ máa fún wa ní nọ́mbà yín. Ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Tópẹ́ Olúwaṣe Ìfọ̀lá. Ẹ ṣé. Ó lẹ ti gbọ́ èèyàn ọmọ Nàìjíríà tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ̀ ń wò wá. Arábìnrin tí ẹ̀ ń wò lójú wọn yìí ẹ jọ̀wọ́ ẹnikẹ́ni tí ó bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà ní ẹnìkejì ẹ̀ tó jù ẹ̀. Àwa tí a mọ orúkọ tí Bíbélì àti Quran àti ìṣẹ̀ṣe tó ń jẹ́ ẹni kan arábìnrin lọ́wọ́. Abátúndé Balógun orúkọ tèmi táwọn èèyàn sí Olúmẹ́ni Ọ̀wọ̀ ló ròyìn fún Olúmẹ́ni Ọ̀wọ̀ TV lórí YouTube. God bless Nigeria.